nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kí gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. láyé kò sọ ọmọ kéwú láyé má gbogbo à ń gbọ́ pé ń lọ ilé ké wọ́n ń lọ ilé ké wọ́n ń lọ ilé kéwú tálùbáríkà wà ń bẹ ò sí kòkó ó fẹ́ má sí má gbogbo àlùbáríkà abẹ wọ́n ti bàjẹ́. Mo wà ní gbangba Èkó láìpẹ́ yìí ní Tafawa Balewa àwọn èrò lọ kárin bí ẹni pé gbogbo Nàìjíríà ló pèsè ẹ̀bẹ̀ àwọn ń bá wà sí lọ. Bàbá kan wá ń sọ sí mi létí pé bàbá bí lẹ́kṣọ̀ yìí ṣe dùn tó ẹ gbà wá láàyè ká béèrè ìbéèrè méjì. Mo ní bí gbogbo ṣe rí ìbéèrè kan wà tó ń bẹ tá a tún máa béèrè lọ ọ̀la á béèrè o ẹ lè lọ láì béèrè o. Ó wá ní ẹjẹ́ àyọ̀ǹda ó lọ òun yọ̀ǹda ìbéèrè òun fẹ́ fi tòun gbẹ̀yìn ṣùgbọ́n alájà kan ń bẹ láàrin ń bẹ òun ó fẹ́ béèrè. Mo wá ní ẹ gbé microphone lọ bá alájà náà wá béèrè ó ṣàdúà ó ní bàbá ó ní bí a bá yé dé gbogbo àwa tá a bá ní rònú ọ̀rọ̀ ẹ̀ ká bẹ lọ́hùn kókó àpò lẹ̀. Mo lè ti jẹ́ àti ìjẹ́ nǹkan kan bí ayé yìí àbí Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Atina fid dunya hasanatan tó wá wíhun ṣé àwọn òní ní kankan mẹ́rin lẹ́fi ní àkóra ní ìsìn ká máa la àlìkíyámà kèèyá o kèèyá o. Tọ́ ìyá ń wá ní nǹkan kankan lòun fẹ́ béèrè ó ní bàbá tá a bá rí yín tá a gbóhùn yín wọ́n là ń fi ń tọrọ nú ẹ̀mí pé kọ́lọ̀ ń já wọn ọmọ wa ó rí bẹ́ẹ̀ ṣe rí ó ní bàbá ọmọ wa bá ti rí bẹ́ẹ̀ ṣe rí òun àti gbádùn ayé. Ó ní ṣùgbọ́n ẹ pa wá láṣẹ ká máa lọ kí àwọn ọmọ wa wọn ò gbọdọ̀ máa lọ lé kéwú. Ó ní wàláhì ọmọ tó ya wèrè jù ní ìsìn ilé kéwú ni a ti wá. Ìyá náà ló bẹ́ẹ̀ o. Ó ní torí pé ní tí wọ́n tẹ̀yìn lérò pé wọ́n ń kọ́ wọn òun kọ́ ni wọ́n ń kọ́ wọn. Ó ní a kọ́ wọn ní tọ́ọ̀gì. Wọ́n kọ́ wọn ní wíligans wọ́n kọ́ wọn ní ọ̀nà tí èèyàn fi lè jìnnà sọ́lọ́hun pátápátá. Wọ́n ní bí a bá déwájú àwọn ọlọ́mọ agbé nǹkan lọ́wọ́ wọn ò gbá lọ́wọ́ ìyá rẹ̀ mọ́ bàbá gbé nǹkan lọ́wọ́ wọn ò gbá lọ́wọ́ bàbá rẹ̀ ó ló sì pé rẹ̀ lọ́mọ kéwú. Ó ní wọn wá ń sorí báyìí sí alẹ́ ẹ̀dẹ̀ pé sàmàlẹ́kùn. وما فضل علمنا إذا لم يفدنا كل ما نتعلم. Nígbà tí o bá sí rẹ́spẹ́kìtì tí o sí káàkiri ọ̀dàgbàlagbà mọ́ ọ̀dọ́mọdé mà ọwá ń sorí bí orí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ òfin kí àwọn àgbàlagbà. Ìyá ẹni gbagba ni mo ti ń sọ ìgbogbo ayé ń dẹ̀ ń gbóhùn mi ó ní ọmọ mi kọ́ lọ́lé kéwú mọ́. Ó ní gómìnà àbọ̀ máa ń bá bímọ tí ń bá sì wà láyé wọn gbọ́dọ̀ lọ́lé kéwú.
ó ní wọ́n ti báyé jẹ́ wọn ò jẹ́ àmọ́ ìsìláàmù mọ́. Ó ní torí pé bí ọmọ kan bá ní tẹríba pọ̀ ń jọ wọn ní ẹbẹ́ ẹ̀ mọ̀ kó kéwú. Ó ní òsì yẹn mọ́ kò sí tẹríba. Àwọn pẹ̀lú àwọn àfáà wọn náà wọ́n jọ ń sára wọn lọ́wọ́ ni. Adúrú gbogbo wàhálà tí Alhaji Hashim ṣe tó sì jẹ́ pé yóò máa wà nù ládá tọ́lọ́mù ó fi máa kẹ́ wọn ní ìsìn. Òun náà ni tí ààrẹ oníwàásí tó gbapò bàbá náà ló ṣe. Wọn ò sí tí wọn lọ́tọ̀. Wàláhì wọn ò ṣe tí wọn lọ́tọ̀. Nígbà wo lààrẹ oníwàásí ti kú? Ẹ sí bí ẹni pé ààrẹ sì wà láyé náà lẹ ti ń ṣe.